tó ń lu nísìn. tó jẹ́ pé millions of people níjọ́ kan tí mo kọ́ dé ìlú òyìnbó tá a kọ́ ṣe concert òyì kọ́ mi mo fẹ́ ṣubú lórí stage nígbà tí mo rí èrò. ẹ rí orí tó sùn. yes mo rí èrò. but ẹ perform ẹ deliver. ẹ lè dá dúdú mọ̀ láàrin àwọn òyìnbó òyì kọ́ mi pé èrò lélẹ́yìí èmi ni wọ́n dẹ̀ wá mo wá wò pé èmi ni wọ́n ń wò ta ló ṣe sorúkọ mi ni Sunny Ade. ọpẹ́ fún King Sunny Ade. ẹ fọ gbogbo fọ́tò ẹ wọ àwọn òyìnbó ẹ wọ òyìnbó bó ṣe ń gbóúnjẹ sí mi lẹ́nu ẹ wọ bó òyìnbó ṣe jókòó sí mi lẹ́sẹ̀. mo rí i pé ẹ̀yin gan nípa àwọn olóbìnrin díẹ̀ ẹ ṣeré rárá. wàláhì mi ò ṣeré o mi dẹ̀ mú mú kú mu. ẹni tó mélòó. ẹ gbàgbé ẹ. torí kó má ẹ pín yẹn ni ọ̀gá eléré kan yẹn sọ pé àwọn ọmọọṣẹ́ eléré pé wọ́n máa fi gbàgbà pẹ̀lú àwọn ọ̀gá wọn. bẹ́ẹ̀ni pé bá ọ̀gá bá kóbìnrin ọmọọṣẹ́ olórí náà kóbìnrin. tí bá tún sọ̀kan sí lórí náà kóbìnrin. tí amoko mo kó èmi kọ́ mo kó. ta ló kó. Sunny Ade ló kó fún mi. ẹ wá ń kọ́pì King Sunny Ade. irọ́ kì í ṣe pé ó kọ́pì mo kọ́pì ẹ̀ ó ló kó fún mi ṣé bó ló gbórúkọ mi jáde táwọn èèyàn fi fẹ́ràn mi. ẹ ṣùgbọ́n tó yẹ pé ẹ lọ sí skul náà tẹ lọ ka lọ tẹ di lọ́ọ̀yà àbí di dókítọ̀ àbí tíṣà ẹ lè lọ lóyìnbó. tí n bá di lọ́ọ̀yà tí n bá ṣe gbà bẹ́ẹ̀ mi ò ní ṣe tó yìí. ẹ lè ṣe jù bẹ́ẹ̀ lọ. àbí èrè ṣe tó bẹ́ẹ̀. irú business àwọn business ẹ ṣe kẹ máa tẹ̀lé olórin ẹ lè padà dèrò lóyìnbó tẹ máa lọ tẹ máa. bẹ́ẹ̀ ni torí orí ọ̀fẹ́ pé mo wà lọ́dọ̀ Sunny Ade òun náà ni mi ò fi lè lọ́ngbà ìfà tá à ń jẹ́ ń bẹ̀ ni ò jẹ́ ká kúrò. ẹ jẹ fa gan. ìfà ni o ìfà ni Sunny Ade ó kó fà bá wa ìfẹ́ mi ò fẹ́ mi ní ìsọtẹ́lù mi ò torí mo tún lè sọ́ọ̀sì kọ́ ní kí mo rí wá. àkọsí ẹ tó fẹ́ gborí lórí ya kò sí kó tó máa pàgbà táwọn nípa ẹ ti sọ. ìtọ́ òun dẹ̀ padà sẹ́nu. bẹ́ẹ̀ ni. mo kó fà lọ́dọ̀ Sunny Ade àwọn tí mi ò rò pé mo lè mọ̀ láyé mi àwọn sínétọ̀ tí mo rò pé mi ò lè mọ̀ àwọn ìyàwó sínétọ̀ tí mo rò pé mi ò lè mọ̀ àwọn màmá aláṣọ tí mo rò pé mi ò lè mọ̀. ẹ bọ̀ ṣe mọ̀ pé sà time ti yín yẹn bí a ṣe bó ṣe wọ̀ yàtọ̀ sí sáà tiwa irú èmi mo lè wo pé gbà tí mo wá mọ ìyàwó sínétọ̀ nǹkan ṣó di ìṣàsùn ṣó di ẹran sínú ìṣàsùn yìí. excuse me. yes sir. mo sọ fún yín dé ní bí mo ṣe sọ màmá mi kan wà ìyàwó bọ̀dí ọ̀ṣinú sí màmá mi mọ́ṣáláṣí ni wọ́n gbé ń gbà yẹn bàbá mi bọ̀dí ọ̀ṣinú sí àwọn wà mú ṣí ń bì níbi iṣẹ́ wọn bì àtìgbà yẹn wọ́n ti mọ̀ mí màmá yẹn ò fi mí lẹ́dẹ̀ ni bí mo ṣe ń bá yín sọ yìí màmá yẹn alájà afúsá ọ̀ṣinú sí. wọn fi sílẹ̀ dè ní. di bí mo ṣe ń sọ yìí. wọn máa náwó sí yín. náwó sí mi nìkan kọ́ ẹ jẹ́ kí ni palliative tó ń pé káàkiri ẹ lọ́wọ́ lọ́dọ̀ mi bẹ́ẹ̀ ní oṣù tóṣù bá dẹ̀ máa parí kóṣù tó parí màmá mi yẹn tó bá ń sanwó fáwọn òṣìṣẹ́ ó ti fi orúkọ mi sínú ẹ̀ kọ́ Jamiu ọmọ wọn tó wà ní PA wọn onoma tẹ́lẹ̀tẹ́lẹ̀ máa ń lọ wọ́n ní kí n má wà mọ́ pé kán gbà ká nọ́mbà mi tóṣù bá ti parí tó bá ti sanwó fún òṣìṣẹ́ wọ́n ti rẹ́mì ti tèmi náà. so ara àwọn àǹfààní tẹ́ ẹ ti jẹ́ tí mo jẹ́ lọ́dọ̀ Sunny Ade ẹ wo bàbá mi múrí Gbadéyanká. tó ní MITV àti Délé Adéẹmọ àti bọ̀dá mi Kúnlé Badmus. Délé Adéẹmọ tí King Sunny Ade kí a. bẹ́ẹ̀ ni àti Kúnlé Badmus Délé Adéẹmọ ọ̀rẹ́ mi ni àwọn ló jẹ́ kí n mọ Múrí International à ń lọ ń bá wọn ní ìlú ibi tó ń gbé gbà yẹn àti bọ́dà mi tẹ́mi ò tiẹ̀ mọ̀ pé bọ́dà mi Kúnlé Badmus ẹ̀ ọmọ Òṣogbo ni abẹ́ gẹ̀ẹ́tì point ni ìgbà yẹn ni bàbá Múrí náà ń ṣe ọlọ́pàá ń gbà yẹn oye bet Délé Adéẹmọ ọ̀rẹ́ mi tó jẹ́ pé tán bá ti dé aṣọ ni wọ́n tà tán bá ti dé báyìí bọ́ńdù aṣọ ni wọ́n gbé fún aṣọ ńláńlá ṣó ti yé ìjọ tí mo wá kúrò lọ́dọ̀ ọ̀gá sórí ó pọ̀ tí mo kúrò lọ́dọ̀ ọ̀gá tí mo ní mi ò lù tá a ti jèpáàdé tí mo ní mi ò lùlù mọ́ wọ́n ránṣẹ́ pè mí mo ní kó sọ pé mi ò sí nílé tí mi ò lùlù mọ́ wọ́n wá ránṣẹ́ pè mí bọ̀dá mi Badmus yẹn àti Múrí Gbadéyanká àti Délé Adéẹmọ ní ọ́fíìsì bọ̀dá mi Badmus
ní kí ni orúkọ róòdù yẹn náà ní ọ́fíìsì wọn ṣá nígbà mo débẹ̀ tí mo dé ọ́fíìsì bọ̀dá jókòó báyìí bàbá Múrítàlá jókòó lílé adéẹmọ́jọ́ wọ́n ní pé ńgbà tí mo tí ẹ lù wọ́n àwọn yòókù lọ bẹ̀bẹ̀ mi ò lọ wọ́n ní mi ò lè bẹ̀bẹ̀ wọ́n ní kọ́ka application ńgbà tí wọ́n máa gbà mí mi ò kọ application mi ìdẹ̀ lè kọ́ abẹ́gẹ́sẹ̀ wọ́n ní mi ò lè kọ application mi ò lè bẹ̀bẹ̀ mo wá ń sọ fún wọn pé njọ́ yẹn mo ní àmọ́ ní mo ní nísìn wọ́n ní ní Délé Adéyẹmọ ló láti sọ̀rọ̀ njọ́ yẹn pé nígbà tí mo ní mi ò lùlù mọ́ sìn tí n bá lùlù mọ́ kí ni mo fẹ́ máa jẹ bí mo kàn ṣe yarí njọ́ yẹn pé kí ni wọ́n bá mi sọ̀nà ṣé ìlù lẹ́yìn lù tẹ́yìn fi náwó fún wa ni bọ̀dá mi yẹn bínú bọ̀dá mi Badmus yẹn torí ẹ̀ gbogbo nǹkan míì tó máa ń ṣe fún mi nígbà mi kò ṣe mọ́ oye. nígbà yẹn lẹ ń sọ àbí. ní optina bá náà pè mí wọ́n ní mo wá sọ fún Délé Adéyẹmọ jọ pé ńgbà tẹ ní mú kí n lọ mo ní mi ò lùlù mọ́ ẹ wá ń sọ pé tí n bá lùlù mọ́ kí n fẹ́ jẹ mo dẹ̀ láti máa sọ fún ọjọ́ yẹn pé mo ní mo sọ́ọ̀rì ṣé ńgbà tẹ ní kí n máa jẹ ṣé ìlù lẹ́yìn ìlù tẹ́yìn fi náwó fún wa ẹ jẹ́ kémi náà jáde Múrítàlá Gbádéyànká ló ń sọ̀rọ̀ ọjọ́ lónìí ẹ fi ọ̀gbẹ́ni sílẹ̀ o ó sọ pé òun kò ṣe mọ́ ni Múrí Gbádéyànká up to now kò dáwọ́ nǹkan tó ń ṣe dúró torí àbúrò mi ó ní ìyàwó èmi ò tẹ́ mọ̀ pábúrò mi ni ìyàwó ẹ̀ òye so wọ́n sì wà pẹ̀lú mi wọ́n dáwọ́ nǹkan tó ń ṣe dúró oye mo dẹ̀ ń bá níyàn mi lọ ó ní iye nǹkan tí mo nígbà tí mo ń lùlù pẹ̀lú ọ̀gá mi náà nígbà tí mi ò lù mọ́ ó ní iye nǹkan tọ́lọ̀ tó fún mi mo dẹ̀ tọ́mọ. ìgbà tí ẹ kúrò ní 84 that is 28 October 1984 28 October. so ẹ ti plan for retirement yín gbà yẹn. èmi ti ṣẹ́rí gbogbo Japan tí mo bá wọn lọ yẹn mo kàn lọ ni o. but owó wà lọ́rùn náà ẹ̀dẹ̀ ní ìlú. owó yẹn gan ni mo need abẹ́gẹ́tẹ̀ ó ní mo fi sọ pé ọ̀gá mi ṣẹ̀mí kò ṣẹ̀mí nígbà tó fi Rasaki ráìdì mi abẹ́gẹ́tì pọ́ìn mi yẹ mọ̀ pé $700 per week. ẹ ṣe ń gbà ní ẹ. $500 owó 5 show $200 owó oúnjẹ tàbádẹ̀ ṣe television program a máa gbó ó lè jẹ́ £250. ẹ kò yẹ kó wá dìjà náà kò yẹ kó dìjà mo gbọ́ pé àwọn kan sọ pé kí la bá lọ kí la bá bọ̀ tí wọ́n fi disband. irọ́ tẹ́lẹ̀ tá a bá fẹ́ travel a máa ń ṣe meeting ká tó lọ pé nǹkan báyìí la bá lọ ó lè jẹ́ oṣù mẹ́sàn-án ó lè jẹ́ oṣù mẹ́ta tá a bá kọ́ lọ oṣù kan a lè padà káwá tó mú Europe pọ̀ tá a bá kúrò ní Europe a lè gba America lọ abẹ́ gẹ́ẹ̀tì pọ̀ mi réètì kan a dẹ̀ ní réètì ní ìlú òyìnbó flat rate iye kan náà èkè bàjẹ́ tó ń la gbogbo iye kan náà lájọ́ ń gbà torí ọ̀gá wà kind to the extent pé kò sẹ́ni tí ò fẹ́ mú lọ lóyìnbó kì í ṣe pé kó fẹ́ nìkan lẹ̀ kó drop ẹnìkan. pé 84 yẹn Fọlọ́run ṣó ni ò lọ. àwọn ti di manja ńgbà àwọn ti di manja nínú àwọn tó di manja nínú àwọn bands wa táàjọ ń lùlù táàjọ wà lórí stage táàjọ ń lùlù Bíọ́lá Abíọ́nà bongo ló ń lù ó di manja torí ńgbà tá a manja tó wé náà ni lọ́gá fi sọ pé mú àwa ara wa náà kọ́ a máa ṣe máníjà ó yẹ ìsà ibi ọ̀rọ̀ tí mo ti ń bá lọ tá a fi dúró pé kẹrù mọ́rẹ́ lẹ́rú kí wọ̀fà mọ́rẹ́ ní wọ̀fà ní pé ní ìjọ kan 2000 àwọn máa ń gbà jazz àwa lọ play lẹ́kìtì kan níjọ yẹn oye a máa play fàkínyẹmí níjọ kejì níjọ kejì yẹn la play aláti play ní mainland ní ìjọ kejì so ńgbà tá a dé Èkìtì yẹn tí wọ́n fún wa lówó tá àti ìrówó wa àkọ́ máa kùn
pé tá a bá rówó wa a ní wọ stage ní Èkìtì gbà wọ́n ṣàwòwò wa fún wa ìgbà tó ń gba donate.